إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ibi tí a dé ibẹ̀ náà ni ìpín ẹlẹ́ẹ̀kejì nínú fi'lu mithal. A ti ṣàlàyé ìpín alákọ̀ọ́kọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ al-fi'lu al-mithal al-wawi. Lónìí inshallah ìpín ẹlẹ́ẹ̀kejì ni a máa bọ́ sí. Al-qismu thani min al-fi'li al-mithal, ìpín ẹlẹ́ẹ̀kejì nínú fi'lu al-mithal huwa al-musamma bil-fi'li al-mithal al-ya'i. Ọ̀nà ń pè ní fi'lu al-mithal al-ya'i. Alákọ̀ọ́kọ́ òun ni wàwí nítorí pé fáwọ̀lì fi'li ẹ̀ ó jẹ́ wà. Ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ ya'iyyu nítorí pé fáwọ̀lì fi'li rẹ̀ ó jẹ́ yá. Huwa ma kanat fa'u fi'lihi ya'an, fáwọ̀lì fi'li ẹ̀ òun náà ni yóò máa jẹ́ yá. Mathalan lápèjúwe yaqidha. Ọkùnrin kan tí ó sì ń bíbà yìí ó ti tají. Kéèyàn tají, to wake up. Ó tají, wọ́n á jí o, ó tají fúnra ẹ̀. Torí pé táyà pé wọ́n jí ni ó ní bí Lárúbáwá ó ṣe sọ, bọ̀ eléyìí ó jí fúnra ẹ̀, ó jí fúnra ẹ̀. Yafa'a. Ọkùnrin kan tí ó sì ń bíbà yìí wọ́n máa ń túṣe ní ilẹ̀ Lárúbáwá ti pé kéèyàn máa gun òkè ibì kan. Bima'na sa'ada, ó gun òkè lọ. Wọ́n dẹ̀ tún máa ń lò ó fún pé ọmọ tó ń súnmọ́ bíi 20 years. Àwọn míì dẹ̀ sọ wípé ọmọ tó ń súnmọ́ bàlágọ̀ bọ̀ àbí tó ti bàlágọ̀. Bí ọ̀dọ́ lọ́kùnrin sá, pé ó di ọ̀dọ́ lọ́kùnrin. Ìyẹn lè tú bẹ́ẹ̀, àmọ́ yáfa ọmọ túmọ̀ ogun òkè lọ. Wa ma ashbaha dhalik, àtàwọn tó bá tún jọ bẹ́ẹ̀. Wa huwa ala qismayn, ó pín sí ọ̀nà méjì. Al-qismu al-awwalu min al-fi'li al-mithal al-ya'i. Ó yẹ ká fi sí al-ya'i. Mistake ni. Ìpín alákọ̀ọ́kọ́ nínú fi'lu al-mithal al-ya'i tó jẹ́ ti ya'i. Ó ní huwa ma lam takun aynuhu aw lamuhu harfan min hurufi al-halqi. Òun náà ni fi'lu tó já sí pé kí ni o, aynu lè fi ilẹ̀ àbí láàmù lè fi ilẹ̀, kò ní sí kankan ń bẹ̀ nínú huruful halqi. Láì tá bá lọ wí yaqidha yẹn sìn, ẹ rí i pé kò sí àràfi kankan tó jẹ́ huruful halqi ń bẹ̀. Qaf àti dha, ẹ rí i pé kì í ṣe harfun min hurufil halqi. Ó wá ní wa ma ashbaha dhalik, àti tó bá tún jọ. Bó ni ó ṣe jọ? Òun náà ni pé kí ni o, tẹ bá ti wo aynu lè fi ilẹ̀ àti láàmù lè fi ilẹ̀, kò ní sí ìkankan ní hurufil halqi ń bẹ̀. Fahuwa maksurul ayni fil madi, àmọ́ bó lẹ́sẹ̀ mọ̀ òun ni pé
ainul fi'li yóò gba kasra ní madi wa maftuhuha fil mudari tó bá wá lọ sí mudari yóò lọ gba fatha. wa huwa min babi fa'ila yaf'alu so ojúpọ̀nà fa'ila yaf'alu ó ní ó bá wa ojúpọ̀nà fa'ila yaf'alu ó ní ó bá wa tọ́ ó wá ní wala tuhthafu fa'uhu fil mudari so fáwọlì fíìlì tiẹ̀ àkè parẹ́ tó bá dé mudari so ti ẹ̀rí pé ti ìgbà ṣetán yẹn a máa ń parẹ́ àmọ́ fáwọlì fíìlì tẹ́lẹ̀ à ní parẹ́ so òun nìyẹn ní kúkúrú so ẹ jẹ́ ká lọ sí ojú pátákó ká lọ wọn iṣẹ́ díẹ̀ so inshallah náà ojú pátákó náà ni à ń wò yìí so a ní láti pa ẹ̀kọ́ ti tẹ́lẹ̀ rẹ̀ kábìlẹ̀ ráyè kọ ẹ̀kọ́ mìíràn. Afẹ́mọ́ fẹ́lẹ́ máa di ọkàn kan tó sì bẹ̀rẹ̀ wá lápèjúwe yaqiza. Yaqiza ọkùnrin kan tó sì ń bẹ̀ yìí ó ti tají so ọkùnrin kan tó sì ń bẹ̀ yìí ó tají bí abẹ́rẹ́ sọ pé yaqiza Zaidu ti jí tọ́ afẹ́mọ́ fẹ́lẹ́ máa di àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bẹ̀ wá iṣẹ́ méjì la ṣiṣẹ́ aláwọ̀kọ́ alọ́mú fẹ́lẹ́ máa di ọkùnrin kan tó sì ń bẹ̀ wá ó náà ní yaqiza àti mùdé iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fi al-af'al al-madiyya tó ń tọ́ka sí ènìyàn méjì ó náà ní alif yẹn tó bá iṣẹ́ ní fatiha alif tó bá dé bá ní fún fatiha náà adó alif tó dé bá fatiha fi ilẹ̀ bẹ̀tà bá dàpọ̀ yóò di yaqiza àwọn méjèèjì tí wọ́n sì ń bíbá ẹ lọ́kùnrin wọ́n ti jí so afẹ́ mọ́ fẹ́rẹ́ ló mọ́ di àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì ń bíbá ẹ wá iṣẹ́ méjì láṣẹ yálà ọ̀gá lọ́mú fẹ́rẹ́ ló mọ́ di ọkùnrin tí sì ń bíbá ẹ wá yaqiza iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'al al-madiyya tó ń tọ́ka sí àwọn ọkùnrin tí wọ́n pọ̀ náà ní wáwù alif yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní dómà áàfù tó bá dé bá ní ó fún dómà náà áàfù tó dé bá fàtíà agbọ́dọ̀ náà fún dómà tàbá dà pọ̀ yóò wá di yaqizu àwọn ọkùnrin tí wọ́n pọ̀ jù wọ́n ti tají kàfẹ́mọ́ fún ìlú máa di obìnrin kan tí ó sì ń bẹ̀ wá iṣẹ́ méjì láṣẹ àkọlọ́mọ́ fún ìlú máa di ọkùnrin kan tí ó sì ń bẹ̀ wá ó náà ní yaqiza iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'al al-madiyya tó ń tọ́ka sí obìnrin kan ó náà ní níbi ẹ̀wọ̀ tó máa iṣẹ́ ní sunkún ó náà sì ní wọ́n gba sunkún fúnra rẹ̀ tàbá dàpọ̀ yóò di yaqizat obìnrin kan tí ó sì bí báyìí ó ti jí bí àbí yaqizat Aisha sọ ẹ fẹ́ béèrè ṣe pé Aisha ti jí ẹni àlè yaqizat Aisha ṣe Aisha ti jí àtọ́ àìkú ti jí ọ̀dọ̀ yaqizat ó ti jí so ti ń sìn yaqizat so àwọn obìnrin méjì tí afẹ́mọ́ fẹ́ ló máa di àwọn obìnrin méjì tí wọ́n sì ń bẹ̀ wá iṣẹ́ méjì láti ṣe alákọ̀ọ́kọ́ lọ́mú fẹ́ ló máa di obìnrin kan tí ó sì ń bẹ̀ wá ó náà ní yaqizat iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'al al-madiyya ń tọ́ka sí ènìyàn méjì ó náà ní alif yẹn tó bá iṣẹ́ ní fatiha aráàfin tó bá dé bá ni yóò fún ní fatiha náà adóráàfin tó dé bá abásùnkún agbọ̀dọ̀ náà fún fatiha abáàdàpọ̀
yóò wá di yaqidhata. Àwọn obìnrin méjì tí wọ́n ṣe báyìí wọ́n ti jí. A fẹ́ mú fi'lu madi àwọn obìnrin tán pọ̀ tí wọ́n ṣe báyìí wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a lọ mú fi'lu madi ọkùnrin kan tí ó ṣe báyìí wá. Ó náà ni yaqidha. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì a lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiyya. Nígbà tí àwọn obìnrin tí wọ́n pọ̀ náà ni nun àtẹ̀mọ́dé. Nùnù yìí ó tó bá ṣẹ́ ní sunkún. Láàfin tó bá dé bá ní ó fún sunkún náà. Àdéhàfin tó lè bá bá Fatiha. A gbọ́dọ̀ láà fún sunkún tàbá dà pọ̀. So yóò wá di yaqidhna. Yaqidhna. Àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì mí báyìí wọ́n ti jí. Tọ́. So bíbá láti dá dúró. So tó bá di ní ẹ̀kọ́ tí ó ń bọ̀, a tó máa bá àwọn af'alul madiyya tí ó kù lọ. Inshallah. So ń lọ náà nìyẹn díẹ̀díẹ̀. Tí a bá ti kọ́ tán báyìí sí àwa bẹ̀rẹ̀ nahwu àti sarfu a máa ṣe méjèèjì pọ̀. Àmọ́ bá tá ti fi lè ṣe ìpìlẹ̀. So àwọn kẹta bá ń sọ ń gbà yẹn yóò ti máa yé wa inshallah. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.